àti Ìkòyí pẹ̀lú apá kan nínú Àpápá torí ó ti pọ̀ ń sapá kan nínú ẹ̀ ni. Màá máa sọ fún wa ṣe rí àwọn ibi tí a mọ̀ sí Kétu, Ọjọ́ta, Ṣómólú, Bàdágìrì, Yábà, Ìsọlọ̀, Ìkẹjà, Àlímọ̀ṣọ́, Ìpàjá, Ìkòròdú, Ẹ̀pẹ́, Lẹ́kí, Àjà, then Bàdágìrì, Mùṣin, Agége. Àwọn ibi tí mo dórúkọ yìí they are part of southern state tí Awólọ́wọ̀ rú nígbà tó ń ṣe tó wà tó jẹ́ as premier láyé premier táwólọ́wọ̀ tó rú. Máa tún wọn kà lẹ́ẹ̀kan sí this listed street or listed area are part of southern state, western state, sorry. They are part of western state during the Awolowo when we have western region, northern region, and the southern region. Those places that I will mention again, they are part of western state. Nígbà tí Awólọ́wọ̀ tó ń ṣe ìjọba, àwọn ní Kétu, Ọjọ́ta, Ṣómólú, Bàrígà, Yábà, Ìsọlọ̀, Ìkẹjà, Àlímọ̀ṣọ́, Ìpàjá, Ìkòròdú, Ẹ̀pẹ́, Lẹ́kí, Àjà, Bàdágìrì, Mùṣin, Agége. Those places were all western state. Now, Lagos gẹ́gẹ́ fún alára ẹ̀ was only created